Eniyan sùn láàyè lóòótọ́ lọ́jọ́ tá a bá kú làádèrè oríṣiríṣi ọ̀rọ̀ làwọn gbajúmọ̀ òǹṣèré Nollywood ni wọ́n tún ń sọ lẹ́yìn ikú Temitope Osoba. Ẹ wò ó lágbára púpọ̀ o. Ṣé bí wọ́n tiẹ̀ ní tá a bá jà bíi ká kú kọ́ wọ́n tún sì ń pẹ̀gàn Tope Osoba lẹ́yìn tó kú tán. Ẹnu mi kọ́ ńlẹ́ ti gbọ́. Mo fẹ́ kẹ́ ẹ mú ìjókòó kẹ́ ẹ tún wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn Nollywood actress àwọn oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n ń sọ lẹ́yìn ikú Temitope Osoba níbi tí wọ́n ti péjọ tí wọ́n ṣe artist night fún bákan náà tí wọ́n ṣe candle light fún Temitope Osoba. Ẹ má wàá gbàgbé tó bá jẹ́ àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ bá ń click lórí subscribe button yẹn ẹ bá mi like ẹ bá mi share. irú kú báyìí ló máa tún wá gbà yóò bọ́. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ìgbà tí mo sọ tòrò lédè Gẹ̀ẹ́sì oníkálùkù ló mọ̀ nǹkan tóun bá fà á jẹ́ kó wà lábẹ́ aṣọ ló ń bàṣírí gbogbo problem tí oníkálùkù ní tabarira lórí social media dákan ṣe oníkálùkù ló mọ̀ nǹkan tóun bá fíra àwọn tó lè wá wọn wá kò ṣe pé bóyá wọn ò nífẹ̀ẹ́ tó máa ń kíyàn lórí social media pé bóyá ó ṣàìsí wọn ò lè rí mọ́ ọmọ Yorùbá máa ń bọ̀ wọ́n sọ pé tá a bá ń jà bíi ti ká kú kọ́ even tó bá close mọ́yàn tó bá celebrate birthday ẹ̀ fún tó bá gbọ́n kó kú wá celebrate ẹ̀ so àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mi ò sí lẹ́kọ̀ọ́ àwọn mi wọ́n ti ní event oríṣiríṣi a kò decide pé at least àwọn tá a close mọ́ ká lè celebrate time there you understand so kò mí wípé bóyá wọn ò nífẹ̀ẹ́ àbí wọn ò fẹ́ wá oníkálukú ló ní ìṣòro tóun náà bá fà so èèyàn lè blame anybody wípé àbí kò wá ní àbí kò wá there for them ni it's just that everybody ló ní nǹkan tó ń bá fà lábẹ́ aṣọ. lásìkò tí ìròyìn pé ìjáde ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń sọ pé jẹjẹrẹ ni kánsà ni tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹ sọ nìsí pé kì í ṣe jẹjẹrẹ ni kí ẹni kankan tẹ̀sí pé kò lè gbà wá lọ́yẹ̀ lórí ìpàtó tó fa ikú náà. àwọn nítorí mi ò kí ń fẹ́ sọ nǹkan tí mo bá wà sure about nǹkan tí ò bá dá mi lójú mi ò kí ń fẹ́ sọ but èmi mọ̀ wípé ìgbà tí èmi àti Tope ti tájọ wà last year ó ti overcome jẹjẹrẹ rẹ̀ kò sí àrùn jẹjẹrẹ rẹ̀ mọ́ ìgbà tá lọ after care after tí mo gbé ká kó lọ hospital after care lẹ́yìn oṣù méjì oṣù mẹ́ta àti wá padà lọ tí dókítà jẹ́ confam fún wa wípé kò sí àrùn jẹjẹrẹ yẹn lọ kódà ọyàn ẹ̀ tó gé yẹn wọn ò gé gbogbo ọyàn ẹ̀ wọ́n kọ̀ yọ lump yẹn níbẹ̀ ni so kò dẹ̀ tí it was not cancerous so wọ́n ti ìgbà tó máa fi yọ yẹn ara ẹ̀ ti balẹ̀ so other things ló wà níbẹ̀ táwa gan ò tí ì sure tí àwọn ọlọ́pàá gan ń ṣèwádìí lé lórí nǹkan tó pa kò tí ì dá wa lójú nǹkan kò tí ì dá wa lójú pàtó nǹkan tó pa kò kí ń ṣe àrùn jẹjẹrẹ yẹn ni ó ń bá Tope. ọ̀rọ̀ kan ṣoṣo tí ẹ lè máa fi rántí Tope Osoba. ìgbéyàn kò jẹ́ kí inú ẹ̀ máa ń dùn bá wà ọ̀rọ̀ Tope mo ò lè bánú jẹ́ ó máa máa dẹ́rìn pa ẹni ó máa máa ṣe bí ọmọdé tí ò ní ronú tó yẹ pé gbogbo every time she's always jovial ó jẹ́ ọkọ̀ tẹ́ pé she's just a lovable person. She was just loving me. Ẹ ṣé. Thank you. Ẹ ṣé o. Ọba jùlọ síra àwọn àmúrà tẹ̀yìn. Èyí gẹ́gẹ́ bí ẹni tó bẹ̀rẹ̀ ìpolongo tí o gbé ọ̀rọ̀ tó pè é lásìkò tí àkókò kékeré ṣe. Èyí báyìí ló ti wá dé ní àti. Báwo ló ṣe lára wípé ọ̀rọ̀ sọ fún àpẹẹrẹ ohun tá à ń ṣe níbí lónìí? Inú mi bàjẹ́ ni. Ó dàbí ẹni tó ṣòro tí ò jèrè ní. Ó dàbí ètò ìṣòro tó jèrè ní èmi àti Temitope a ní a lot of plans tí mo bá plan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ṣe máa ṣègbéyàwó tóun náà máa dolówó láyé bí mo ṣe fún lọ sí báńkì wípé kò tẹ̀ bẹ̀rẹ̀ business kó máa ṣe business kó máa gbawọ́dà nínú film making níbi tó máa ti yáwó bó ṣe máa rówó we had great plans oríṣiríṣi plan ni mo ní nílẹ̀ tí ó jẹ́ pé ìgbà kan èmi àti àríra mọ́ because mo travel oríṣiríṣi nǹkan jẹ́ mo lose mọ́mí mi àmọ́
gbogbo nínú mi ṣe rí ni pé màá máa rí Tope, inú mi á máa dùn, màá máa wò pé at least ọmọ yóò kú because ó ti survive cancer yẹn, so inú mi ti dùn pé at least gbogbo kíní yẹn ó ti di àfisẹ́yìn tẹ́gùn vision. Èmi wàá mọ̀ pé irú ikú báyìí ló máa tún wà á gbà. Mi ò mọ̀. Gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ìgbà tí mo sọ tòrò lédè Gẹ̀ẹ́sì, oníkálùkù ló mọ̀ nǹkan tóun bá fà á. Torí Bibayeye ló bílọ́ọ̀gì sí. Ìjọ tá a bá fẹ́ ṣòro fún amani ẹ má ṣe torí Bibayeye ló kàn bẹ́ẹ̀. Ìjọ tá a bá fẹ́ pọ́nlé amani ẹ má pọ́nlé. Kódà tẹ bá ń jà tó bá fẹ́ fún ní ambassadorship wà á ní ẹ má fún eléyìí pé wọn ṣubú lé lọ́lọ́ àpàtì ẹjọ́.